gbogbo oníràwọ̀ omi pátápátá ìràwọ̀ omi agbára kánsà ní ìràwọ̀ omi tútù Scorpio pẹ̀lú ìràwọ̀ omi tí kìí ru Pisces ẹ wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí ìràwọ̀ yín gangan lọ́jọ́ tòní tí ń ṣe ọjọ́ Saturday March 21 ọdún 2026 tá wà lóẹ̀ yìí bí iṣẹ́ yín ṣe fẹ́ lọ ni bí ọ̀rọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín ṣe fẹ́ rí ni lórí ọ̀rọ̀ owó náà ṣó máa wọlé dáadáa lénìí àbọ̀rọ̀ owó lè rí bákan gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́nu fídíò yìí mo kí Ọlọ́run ọba mo ṣèbò Olódùmarè ìbá kọ́dà ayé ìbá ṣẹ̀dá ọ̀run mo ṣe Bọ̀rúnmìlà torí ẹni tí ò sún ọ̀ṣẹ́ ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́ ẹ̀yin oníràwọ̀ omi agbára kánsà ọjọ́ tòní báyìí ó jọjọ́ tó ṣe é pé miss day báyìí ló jẹ́ lákọ̀ọ́kọ́ náà lọ́wọ́ òwúrọ̀ kùtù ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ máa fíìlì bákan nínú ọkàn yín kẹ máa ní fílì méjì ó ṣeéṣe kẹ máa wòye sọ̀rọ̀ iṣẹ́ yín bóyá fẹ́ yí padà téyì sì lè fẹ́ bí kíkorúurú ọkàn díẹ̀ kò fẹ́ wáyé lówùúrọ̀ ọjọ́ tòní ṣùgbọ́n nǹkan máa yí padà láìpẹ́ ọjọ́ ní blink of an eye nǹkan máa yí padà kíákíá ó ṣeéṣe kí ẹ rí sọ́pọ́ọ̀tì kan látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí lọ́jọ́ tòní téyì sì máa jẹ́ kí gbogbo ròyìnròyìn tẹ̀ ń ròyìn kó kásẹ̀ ńlẹ̀ pátápátá àsìkò yìí dára púpọ̀ láti lo àkókò àti ìgbọ́jọ́ tòní pẹ̀lú àwọn tó jẹ́ olólùfẹ́ yín pátápátá ó ṣeéṣe lọ́jọ́ tòní náà kí ọ̀rẹ́ tuntun kó wọnú ìgbésí ayé yín lọ́jọ́ tòní ẹ má tàṣejù bó ohunkóhun ṣùgbọ́n ẹ ṣàwọn nǹkan tá mú kí inú ìdùn kájọ yín kún ẹ wà positive kí ẹ sì ní ìrètí pé gbogbo kan máa dá ẹ̀yin tẹ́ bá lọ bí iṣẹ́ lè ní iṣẹ́ máa lọ dáadáa o ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á wọnú ara dáadáa kò ní sí wàhálà lè ní lórí ọ̀rọ̀ owó náà sì rèé ìrí àwọlé dáadáa ó ṣeé ṣe kí àwọn tó ṣe pọ́rọ̀ gbà yín kákẹ́rẹ́ àǹfààní kan jẹ lára wọn ẹ̀yin tẹ́ sì jẹ́ tajàtajà ẹ máa régè jẹ dáadáa lọ́jọ́ tòní navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago kan kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tá bí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ẹ máa pèsè gbogbo fókọ́ọ̀sì yín lórí bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa àwọn nǹkan tẹ̀ ń ṣe lásìkò yìí ni fókọ́ọ̀sì yín máa wà lé lórí tó tún wá ṣe é pé lójijì lọ́wọ́ òwúrọ̀ ọjọ́ tòní ó ṣeéṣe kẹ́ fèsì challenges tó ṣe é pé máa fẹ́ da plan yín rú ó ṣeéṣe kó ṣe é pé màlẹ́bí kan ló máa hùwà kan tó ṣe é pé kò ní tẹ́yín lọ́rùn tàbí ìròyìn kan lẹ máa gbọ́ tí ó lè má dùn yín nínú tí èsì lè fẹ́ bí distraction fún yín ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé ó ṣeéṣe kí ẹ láwọn bùkátà èyí tí ẹ fẹ́ gbé lọ́jọ́ tòní tó máa fẹ́ clash pẹ̀lú àwọn nǹkan tẹ́ ti plan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní kí ẹ sì ní ìgboyà gbogbo iṣu pátápátá ló máa kásẹ̀ ńlẹ̀ kí ìrọ̀lẹ́ tó lẹ́ ẹ má dá sọ́rọ̀ tí wọn pè yín sílẹ̀ ní àbẹ́ ìsí òkàn yín rárá ẹ mọ́kàn balẹ̀ kẹ́ jìnnà sí gbà ń bẹ̀rù àbá ń ṣojú àbá ń dá ọ̀tún kankan rárá ẹ̀yin tẹ́ bá lọ bí iṣẹ́ lọ́jọ́ tòní iṣẹ́ yín ṣeéṣe kó fẹ́ rí bákan torí pé ó máa ní mix up kan pẹ̀lú family responsibility àsìkò ìdẹ́jà tí kò tó ṣe é pẹ́ ní láti rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtọrẹ gbámú ẹ má ṣe fàyè gba distraction tàbí kẹ́ má ẹ̀ṣẹ̀ máa níjẹ́ súnṣẹ́ ìsíwájú kò dára rárá ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà sì rí ó ṣeé ṣe kó rí bákan torí ìṣù lè wáyé gidi lọ́jọ́ tòní tá fẹ́ bí kí àìbalẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín tàbí kí ìjà fẹ́ ṣẹlẹ̀ láàrin èèyàn tó lólùfẹ́ yín ó ṣeéṣe kó jẹ́ pressure látọ̀dọ̀ olólùfẹ́ yín ni tàbí kó jẹ́ nǹkan tẹ́yin gan fúnra yín tẹ̀ ń gbé sọ́kàn ló lè fẹ́ fa àìgbọ́ra ẹni yé láàrin èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní nípa tọ̀rọ̀ owó sì rèé ó ṣeéṣe kó opportunity wọlé fún yín látọ̀nà jíjí o pàápàá yín tẹ̀yin ṣiṣẹ́ tó jọmọ́ travel ẹ máa rèrè owó jẹ dáadáa lọ́jọ́ tòní deep purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kọjá ìṣẹ́jú 15 láṣàlẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣàlẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní ẹ ti ṣàṣeyọrí nípa àwọn ìgbésẹ̀ kan tí ẹ gbé lórí pé kí owó lè dúró digbí lórí pé kọ́nà lè ṣí kọ́nà kó là ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé àwọn orí owó kan lè wọlé fún yín lọ́jọ́ tòní tó sì jẹ́ pé máa rí gbárùkùtì tó péye látọ̀dọ̀ àwọn tó jẹ́ bí àbúrò àbẹ́gbọ̀n àbáwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí téyì sì túmọ̀ sí pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kan máa dára lọ́jọ́ tòní á lọ dáadáa ó dára kẹ́ lọ àkókò àti ìgbọ́jọ́ tòní láti bá wọn sọ̀rọ̀ láti jọ jíròrò torí pé ọ̀rọ̀ ẹnu yín báyìí á dùn á dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní tó sì jẹ́ pọ́wọ́ ọ̀rọ̀ lé òní dára púpọ̀ kí ẹ fi làkókò àti ìgbà pẹ̀lú wọn ìwà tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ sì wà dìtámì lórí ọkọ̀hún tí ẹ bá ń lé lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lè ní kò sí wàhálà iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á dùn á lárinrin lénìí ire owó sì máa wọlé dáadáa fún yín pẹ̀lú lọ́jọ́ tòní mustard tàbí deep yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí tí aago 2 lọ́sàn sí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ ṣí ẹ fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn ẹ sì máa gbàgbé láti follow wa ire gbogbo ajẹ́ sí wa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o. Ìṣẹ̀dá spiritual house astrology healer house ìwòsàn máráyé to humanity ìbà ọmọ Ọ̀rúnmìlà orí mi mú mi là Òṣòkè Sàmí Tẹ̀lẹ́lá bìtì bàbá rírí ọ̀la torí irú ìṣẹ̀dá wọn lóde ìmọ̀ Ifá Olódùmarè mo ti wo lucky hour
pẹ̀lú lucky color mi.